You come closer, I don't make I go closer, I beg. Yes, now. That's what I want to do now. Check on now, what on the phone? Worry. Now worry, now come here, worry. You don't like though. Boss. You don't like it. Hold on, Saka never remove this, you know. Saka! Let's go. It's moving already.
Alhaji Abdulwasiu Omogbolahan Ayinde Marshal. Àkọ́kọ́ ó yẹ kí ẹ kọ́kọ́ apologize fún ìwà tí ẹ hù, ìyẹn non-compliance. Èkejì, ó yẹ kí ẹ apologize fún àwọn member value jet àti àwọn staff airport authority. Kẹ́tùwá apologize fún Soname fún nǹkan tí ẹ ṣe. Torí ẹ̀yin of all people, ó yẹ kí ẹ mọ̀ better as a frequent traveler tí ẹ jẹ́ pé nobody is above the law. Ṣẹ́rí, tó bá yẹ pé ọmọ yín ni pilot yẹn, tí èèyàn kan wá dúró tó ní òun wà superior ju anybody lọ, tó wá wu irú ìwà tẹ́wù yẹn, as a person, ṣé inú yín máa dùn tí ọmọ yín bá délé láti sọ fún yín pé nǹkan báyìí ní ojú òun rí ní ẹnu iṣẹ́? Ṣẹ́rí, ìwà yìí ò dáa o, èmi ò dẹ̀ kí fẹ́ dá sí ọ̀rọ̀ yín, torí ẹni tí ayé bá ń fẹ́ kò ní àbùkù kankan, òun ni ọ̀rọ̀ yín. Ìdí tí mi ò ṣe kí fẹ́ dá sí ọ̀rọ̀ yín nìyẹn. Ṣùgbọ́n galegale yín ó máa ń pọ̀. Ẹ dẹ̀ fẹ́ sọ ìjọba President Bola Ahmed Tinubu, ẹ fẹ́ sọ lẹ́nu ni. Torí àwọn èèyàn ti ń sọ̀rọ̀, wọ́n ní tìtorí pé ẹ mọ president rí. Èmi dẹ̀ sọ fún wọn, mo ní anytime, come any given time, ìwà yín nìyẹn. Ẹ bá mọ Trump, ìwà yín òun nìyẹn. Take advantage pé torí pé ẹ mọ Mr. President rí. Bí ẹ ṣe rí nìyẹn. Ẹ jẹ́ rán yín létí ní 25th of August 1993 ní agbolé June 12 tí wọ́n ní wọ́n máa gbé ìjọba lẹ̀ fún alágbádá, ìyẹn ìjọba Babangida. Ẹ̀yin ẹ fẹ́nu yín kọrin, ẹni ìgbà tẹ́ lọ sí Amẹ́ríkà, ẹni wọ́n ní káwọn tó ní American passport kí wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́, other passport kó dúró sẹ́gbẹ̀ẹ́. Àwọn ìbò wá ń ti gloves ìbọ̀ ọwọ́ pé mọ̀ nǹkan tí wọ́n fẹ́ fi gloves ṣe. Àṣé wọ́n ń prepare láti fẹ́ ṣiṣẹ́ wọn ni. Wọ́n wá ń search yín tìtorí pé wọ́n fẹ́ fi ọwọ́ kọ̀yìn, ọwọ́ lásán láti fi kọ̀yìn. Ẹlẹ́ comply pé bí wọ́n ṣe ń treat àwọn foreigners yẹn, pé kí Nigeria àti other African leaders kí wọ́n túlù ṣe. Kí ló dé tí ẹ ṣe comply lọ́jọ́ náà lọ́hùn? Kí ló dé tẹ́ ẹ ṣe kí tẹ́ advise àwọn African leaders pé kó túlù ṣe? Ṣebí leader òun lẹ́yìn náà, aṣíwájú lẹ́yìn náà, ó yẹ kẹ́ lead by example ni. Another one tó tún ṣe ojú mi ní Ilford ní ọjọ́ tí ọmọ Fẹ́mi Small yẹn tó harass yín. Alájà Kàfílà Oríyọmí wọ́n dúró síwájú yín lọ́jọ́ náà lọ́hùn. Ẹ kí ẹlẹ́ni ṣeré. Ìyẹn ni pé ẹ ń jà fún right yín, ẹ mọ right yín, torí pé ọmọ yẹn assault yín. Ẹ wá ní tó bá bí ọmọ yẹn dá kó fi ẹsẹ̀ kan Muritala ní Nàìjíríà. Màmá ọmọ yẹn ó wá láti Amẹ́ríkà, ó mú ọmọ yẹn wá bá yín ní Nàìjíríà láti wá bẹ̀bẹ̀ ni. So ó yẹ kẹ́ mọ̀ better pé ìwà tẹ́ hù kò dáa. Torí pé kí ni authority òun lè ń deal pẹ̀lú. Another one, òun ni pé wọ́n ní a kì í mú alájá ká sọ ajá ìlókò. Ẹ mọ Soname dáadáa, ẹ mọ value jet dáadáa. Kò sí nǹkan kí nǹkan tí ò bá lè ṣẹlẹ̀. Ó yẹ kẹ́ wo ti Soname, kẹ́ wò mọ́ àwọn pípù yẹn lára. Wọ́n dẹ̀ sọ, wọ́n ní Soname wà lórí fóònù pẹ̀lú yín, ó ń bẹ̀ yín pé kẹ́ má bínú, ó tún provide private jet pé kán fi gbé yín. Ṣùgbọ́n agídí yín kò jẹ́ kí ẹ lè meet up pẹ̀lú flight yẹn. Àwọn aláìmọ̀ kan, àwọn amúkú mẹ́kọ̀ọ́ kan, wọ́n wá ní jẹ̀bi. Ẹ̀yin gangan fúnra yín mọ̀ pé jẹ̀bi. As a frequent traveler, ó yẹ kí ẹ comply pẹ̀lú rules and regulations ni. But ṣé tá bá torí ẹrú, tá bá fi ṣe òfin, ṣó yẹ ká rú òfin yẹn ti torí ọmọba ni? Ẹ pàtàkì apologize kí àwọn sycophant, àwọn amúkú mẹ́kọ̀ọ́ tí wọ́n rí yín as untouchable,
kí wọ́n lè mọ bí èèyàn ṣe ń wu ìwà torí ìwà tẹ́ wù yẹn kò dáa rárá ẹ bọ́ta kí apologize kí ìlú lè nílọ síwájú kẹ́yìn náà kẹ́ lè ní ìsinmi Èkó ò ní bàjẹ́. My name is Abisoye Oyeyemi Adegboyega Oyekuleyin Oshodi.